ẹ̀gún la ní òṣùwọ̀n àfiṣàǹgarólé orílẹ̀-èdè nàìjíríà gbèsè ti mú dẹnu tírílíọ̀nù mẹ́tàdínníàádọ́rùn-ún òun ni gbèsè tí orílẹ̀-èdè yìí jẹ báyìí. ìṣèjọba ààrẹ Tinubu àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní kọminú lórí rẹ̀. ewu ń bẹ lóko lóńgẹ́ gan ewu ni o. gbèsè tí orílẹ̀-èdè nàìjíríà ti jẹ báyìí ó ti jẹ́ tírílíọ̀nù mẹ́tàdínníàádọ́rùn-ún láàrin oṣù mẹ́ta péré. ẹ̀ka ìjọba tó ń rí sí ọ̀rọ̀ gbèsè ní orílẹ̀-èdè nàìjíríà DMO ó ṣàlàyé pé iye owó yìí ní gbèsè tí orílẹ̀-èdè nàìjíríà jẹ lẹ́yìn oṣù mẹ́fà nínú ọdún 2023. èyí túmọ̀ sí pé ìdá márùndínlọ́gọ́rin nínú ọgọ́rùn-ún ni gbèsè náà fi lé sí lẹ́yìn tí gbèsè nàìjíríà di 49 trillion ní ìparí oṣù kẹta. ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ gbèsè ní orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n sọ wípé owó yìí jẹ́ gbèsè tí orílẹ̀-èdè yìí jẹ lábẹ́lé àti ní orílẹ̀-èdè àgbáyé àti àwọn gbèsè tí ìpínlẹ̀ mẹ́rìndínlógójì jẹ àti olú ìlú àbújá. ilé-iṣẹ́ náà ní àfikún tírílíọ̀nù méjìléníogún 22.712 trillion ni ó jẹ́ tó sì ti gorí àwọn nǹkan yìí. bákan náà ni iléeṣẹ́ ọ̀hún tún ṣàlàyé pé àwọn owó tí ìjọba àpapọ̀ tún ṣẹ̀ṣẹ̀ yá, àmọ́ iléeṣẹ́ náà sọ wípé àwọn ètò tí ìṣèjọba ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń gbé ó ṣeé ṣe kó mú ìyàtọ̀ díẹ̀ bá a. ṣáájú ni àjọ ọ̀hún ti kọ́kọ́ sọ wípé gbèsè orílẹ̀-èdè nàìjíríà yóò dín ní tírílíọ̀nù mẹ́tàdínlọ́gọ́rin lẹ́yìn tí ilé aṣòfin àgbà tí wọ́n buwọ́ lu ẹ̀bẹ̀ ààrẹ tẹ́lẹ̀ rí Muhammadu Buhari fún àtúntò àkànṣe iṣẹ́ nílé iṣẹ́ ìfowópamọ́ báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà CBN. ṣáájú ni ọ̀gá àgbà àjọ DMO Catherine Ohia ó ṣàlàyé pé gbèsè nàìjíríà yóò di 70 tírílíọ̀nù láìsí àfikún tírílíọ̀nù 5 owó tí ìjọba ṣẹ̀ṣẹ̀ yá àti tírílíọ̀nù 2 míì. àmọ́ o gbèsè tírílíọ̀nù mẹ́tàdínníàádọ́rin òun ni àfojúsùn ilé-iṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè yìí. orílẹ̀-èdè nàìjíríà ń rí ó sì ti wọnú gbèsè pátápátá. ìṣèjọba ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn ènìyàn ń kọminú lórí rẹ̀.